ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà tẹ́ ń pera yín ní pásítọ̀ póòpù yìí ẹ̀ ń sì ń ṣe bí èèyàn gidi ń ta ẹ wọṣọ máa ṣe bí màláíkà. Olúwa sọ pé Jésù ní ẹnìkan ní nínú ilé sọ wọn sì ní òòṣà mbẹ́mbẹ́ èpè mbẹ́mbẹ́ olúgbòhùn mbẹ́mbẹ́ kò sí tí wọ́n ń ṣe láì dá mbẹ́ Jésù ní kò ní dá fún yín. ọ̀hún tó fi jẹ́ pé àwọn kírísítẹ́nì àti Júù jọ Músà àti Ísá wọ́n mọ̀ ní wàhálà jù wá lọ o wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run jù wá lọ lẹ́nu àmọ́ Ọlọ́run fẹ́ràn àwa jù wọ́n lọ. gbogbo ẹ̀ ní gbọ́jà kírísítẹ́nì láyé pẹ̀lú aláwo ìjà tẹ́ ẹ̀ máa gbọ́ níjà aláàfáà pẹ̀lú ẹlẹ́bọ ní jẹ́ ní ṣẹlẹ̀ tẹ́ pé ní ṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n fẹnu kan kírísítẹ́nì torí pé wọ́n jọ wà pọ̀ ní ẹ fẹ́ wọṣọ bí àwọn obìnrin ẹ sì fẹ́ hun sọ ẹ fẹ́ wọṣọ ẹ fẹ́ hun sọ ẹ fẹ́ kọ́ ọmọ ọjọ́ mọ rí fún yín ẹ sì tọ́mọ ẹ àwọn tí wọ́n ń sọ sí tí Jésù sọ fáwọn ìjọ rẹ̀ ẹ wá ohun tí ṣẹlẹ̀ sí mùsùlùmí àáfàá tí ó dasáwí ẹlẹ́ni tí ọba aṣọ tó tó 1 million ló ṣe mọ̀lúdì tí ó ṣe látò kádìrì tí ó ṣe kìnní kan fáwọn ọmọ tí ó wọ aṣọ tó ń pè ó àwọn ti gbà fún ṣéwù ṣé ń bi aṣọ gbígbà fún wa ọ̀tọ̀ ní sin lọ́hùn ọ̀tọ̀ ní pé Ọlọ́hun ọ̀tọ̀ ní bẹ Ọlọ́hun. ẹ jẹ́ kí ìta ó yé yín kẹ́ ẹ tó lọ inú ilé ẹni tí ìta òye tọ́lọ́ fẹ́ wọnú ilé yóò sì léwọ̀ bí ilé ọba sì yẹ tó bá jáde yóò ṣòde já lẹ́lòmíì fi jáde tí èéfín mọ̀nà lé mọ́ ìsinmi ń bẹ bí kéèyàn gbé rẹ̀ pamọ́ o ìgbéra rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí Facebook kò sí ẹnìkan tí ń kéwú lọ́wọ́ kàn bọ́ sí ó sì ra dátà ó sì bọ́ sẹ́gbẹ́ kan báyìí ẹ̀yin ará ayé ẹ máa gbọ́dọ̀ Ọlọ́run ó sì kú ó sì wọlé ọtí lọ ìfírẹ́ ẹni hàn problem ìgbéra ẹ pamọ́ ìsinmi ni bó o kéwú tó mọ̀ ó ṣe wàhálà bó o lówó tó já sòwò tó já lówó ó ṣe wàhálà bó o kàwé tó bá mọ̀ ó ṣe wàhálà ká tó wá pọ̀ wá bọ̀ tà pé ẹ dìbò fún mi ẹ dìbò fún mi o ò tún gbélé mọ́ ọmọ rẹ ò tún fojú kan ọmọ ní ìtàsí ìyàwó rẹ bá bá ti wọlé ọwọ́ wàhálà rẹ ẹni tí ń wá wàhálà tí ò rí ẹni tí ń wá fìtínà tí ò rí ọ̀sà tí wá mú ìbà lọ́jẹ́ bí idán yóò ṣe wàhálà yóò sì ṣòro yóò ṣe fìtínà ẹ ti sọ gbogbo sàárè tó ti kẹfun nínú ẹ wá tún ṣe ń tà ẹ̀yẹn lọ wo sàárè tí wọ́n bá tún ṣe tó sì jẹ́ pé èèyàn ti mẹ́ńbẹ́ ó ti kẹfun ìyá ti jẹ́ ó ti jẹrà mọ́lẹ̀ ìyẹn ni pé tí ọ̀dà ilẹ̀ ń ṣe nínú ìtọ́ da ilẹ̀ ń gbé hàn síta òwe ni Jésù ń pa tí ọba fira rẹ̀ pamọ́ àwọn ayé wà pé lágbájá àrí ládùúgbò ń bọ́ lọ́wọ́ wọn àwọ̀ kan ọba fi rẹ̀ pamọ́ wọn wọ̀ kan tí ọba wá ń pè mí rèé wọn gbó lọ́jọ́ kó wàhálà rẹ̀ pọ̀ ẹni tí bá ń pààrà yóò pòórá. èyí tá a fi ṣe ìkìlọ̀ fún gbogbo péjì 15 lọ́wọ́ èyí tá a fi ìkìlọ̀ fún gbogbo àwọn tá a là ń ṣe súfí tí àwa náà ó fi mórí bọ́m̀bì ebú tí wọ́n ń bú wa. ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tá à ń pera wa ní súfí Kọ̀díríyà Tìjàníyà àti míì náà. ọ̀rọ̀ tá a fẹ́ máa sọ yìí o ọ̀rọ̀ tèmi kọ́ o ọ̀rọ̀ Ànábì Ìsá alayhi salatu wassalam tá a mọ̀ sí Jésù òun ló sọ nínú báíbù tí wọ́n gbà wá ń bẹ̀ ẹ má jẹ́ dánadáná àwọn tó fẹ́ dẹni Ọlọ́run ẹ má dínà mọ́ wọn. nítorí pé ẹ fẹ́ràn ara yín ẹ sì fẹ́ gbádùn ayé ẹ sì fẹ́ kó nǹkan jọ. gẹ́gẹ́ bá Nábì Ìsá alayhi salatu wassalam ti sọ fáwọn ọjọ́ ẹ̀ wípé torí pé nínú àwọn ọjọ́ Jésù náà wọ́n pín wọn sí mẹ́ta àbí mẹ́rin wọ́n ń pe àwọn kan ní rahabaniyun wọ́n ń pe àwọn kan ní kìsísiyun rahabaniyun kìsísiyun wọ́n sì ń pe àwọn kan ní
rahabaniyun náà ni ruhban kìsísíyún náà wọ́n á ń pè àwọn kan ní ulama tó ṣe rí àwọn ulama àwọn ni ó ṣe déédéé àwọn tá a pè nínú súfí wípé a pè àwọn kan ní aksamu tasawufu ìlìmí wọ́n mọ gbogbo nǹkan tí ó lọ́nú ọ̀rọ̀ ìtàn orin òwe tí ń tọ́lọ nípa súfí ṣe ráwọn kejì lọ́dọ̀ tiwa ní àyín tá a mọ̀ sí wàhábáàní yúnà àwọn suhad ní súdù ìráyésá lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn ràhábáàní yúnà lọ́dọ̀ àwọn christian àwọn ni àwọn tó sọ wípé àwọn ni fada àwọn ò ní níyàwó mọ́ mọ́dá àwọn ò ní lọ́kọ mọ́ àwọn ò ní jẹ nǹkan lẹ́mìí àwọn ò sì ní gbé àárín ìgboro mọ́ inú igbó làwọn máa lọ gbé tí ì sì sọ̀rọ̀ yẹn pé ìfẹ́ ọlọ́run wọn láwọn ní débi àṣejù àṣesá ọlọ́run sọnù Kùránì yìí pé súnmọ́ a fi tẹ̀lé àwọn ànábì Musa àti Isa pàápàá jù ànábì Isa ń tiẹ̀ a fún ní New Testament ẹ̀rọ àwọn tó tẹ̀lé lẹ́yìn ọwọ́ kó sí wọn lọ́kàn wípé àánú àfátà àwọn ọmọ ṣàánú àwọn ẹni bá gbá wọn létí àwọn ní retaliate ẹni bá lù àwọn ó sì sá fún àwọn ọmọ káànú ẹran àwọn ọmọ káànú ewúrẹ́ àwọn ọmọ káànú èèyàn ràfátà lẹ́ẹ̀kejì lẹ́yìn ráfà ńkọ́ àwọn ọmọ ṣìkẹ́ ni àwọn ní bẹ́ẹ̀ni kankan jà wọ́rọ̀ àbàníyàtà àwọn ò ní jẹ nǹkan ẹlẹ́mìí mọ́ àwọn ò ní níyàwó mọ́ àwọn ò ní bímọ mọ́ àwọn ò ní lọ́kọ mọ́. bídíà ni ọlọ́run láwọn náà bẹ̀rẹ̀ fúnra wọn. a kọ́ fún wọn lọ́rùn èèyàn wọn láwọn ń wá ẹnu ọlọ́run ló fi jẹ́ pé àwọn kírísítẹ́nì àti júù jọ Musa àti Isa wọ́n mọ̀ ní wàhálà jù wá lọ o wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run jù wá lọ lẹ́nu àmọ́ ọlọ́run fẹ́ràn àwa jù wọ́n lọ. àmọ́ gba àwọn gbé kọ́ra ọlọ́run tán wọ́n alẹ́ ṣe mọ́ gbogbo àwọn tẹ́ pé ìyàwó kọ̀ọ̀kan pásítọ̀ tẹ́ ń wò wọ́n jíyàwó fẹ́ o wọ́n ní ìyàwó Amẹ́ríkà wọ́n ní London wọ́n ní ta tẹ́ pé wọ́n bímọ síta rẹpẹtẹ ni ọlọ́run ò sì gbé yín fún ànábì ó ní afẹ́ mẹ́rin àmọ́ sí dáadáa fún wọn. ara nǹkan tí wọ́n ṣe nùnù àwọn tó bá gbà fún ànábì nù wọn tó gbà fún Kùránì àsan wọn lẹ́san rẹ̀ ara nǹkan tá a fẹ́ lò àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn irọ́ ni wọ́n ń pa irọ́ táwọn kírísítẹ́nì wá pàjọ́ sínú tàṣàwùfù tiwọn àtàṣàwùfù Nasrani làwọn àtàṣàwùfù Yahudi ní ti Mósè àwọn ìjọ Mósè tàṣàwùfù Nasrani táwọn ìjọ Jésù yìí làwọn tàṣàwùfù Islamic kan náà wá ń kọ́ sí i àwọn sọ tí lẹ́tọ̀ wọ́n mutí wọ́n ṣe sìná lẹ́tọ̀ wọ́n ṣe sìná àwọn ò ní fẹ́yàwó àmọ́ wọ́n ṣe sìná so làwọn àfáà kan náà nínú Sufi Islam náà wá gbé wọlé tagarbala fi tasawuf Islam ọ̀rá pálapàla wọlé sínú tasawuf Islam láfi ń kìlọ̀ fáwọn tiwa náà pé ẹ jáwọ́ ń bẹ̀. Yaqulu an-nabiyyu Isa alayhi salam. Ànábì Isa sọ báyìí pé waylun lakum ayyuha al-katabatu wal-farisiyyuna al-mura'un. alikátàbà àwọn àfáà náà ni alikátàbà bí àwọn ulama Jésù ní kò ní dáa fún yín ẹ̀yin tẹ́ ń pera yín láfáà Jésù láfáà wal-farisiyyun àtẹ̀yìn tẹ́ ń tọ́mọ tẹ́ ń ṣe kárí mi ẹ wo bí Jésù ti ṣépèlé wọn ẹ wá ohun táwọn ṣe ní sí kálukú ló kó bá dídì jáde kálukú ní ọbọ ọta ní ọtẹ sọ fún ní ọdarùn gbèsè ní ọmọ káwọn yẹn máa pariwo títí káàkiri nísìnyí jalè nísìnyí ṣe ṣìnà nísìnyí mutí èpè tí Jésù ṣe mẹrẹ rí ètí mùsùlùmí náà. torí ẹ̀yin tẹ́ ń pera yín láfa tẹ́ ń pera yín súfì yìí ẹ̀ ń tilẹ̀kùn sánmọ̀ ẹ̀ já àwọn èèyàn ẹ̀mí àwọn èèyàn ó gùnkè sánmọ̀ mọ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wọlé ẹ jẹ́ ni tí ó wọlé kò ní dáa fún yín. ẹ ní ṣàṣeyọrí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pẹpẹ ayélujáfa Christian tẹ́ sì jẹ́ ní kárí mi tẹ́ lẹ́ń tọ́mọ ẹ̀ ń ṣe ẹ̀yin ni fada ẹ̀yin ni póòpù ẹ̀yin ni kíní kan
لأنكم تشبهون قبورا مبيضة. sẹ́yìn náà ń gbọ́ ní tí ń ṣẹlẹ̀ ní ṣọ́ọ̀ṣì káàkiri sí tó ń du yẹn bẹ́ẹ̀ tó ń pààyàn tó ń lọ tó ń sun ṣọ́ọ̀ṣì kan náà nílẹ̀ Ondo tí wọ́n ń gbé àwọn pásítọ̀ káàkiri àwọn àfáà náà ti ń ṣe nísìn. لأنكم تشبهون قبورا مبيضة تظهر من خارج جميلة. ẹ ti sọ gbogbo sàárè tó ti kẹfun nínú ẹ wá tún ṣe ń tà ẹ̀yẹn lọ wo sàárè tí wọ́n bá tún ṣe tó sì jẹ́ pé èèyàn ti ń bẹ ńbẹ̀ ó ti kẹfun ìyà ti jẹ́ ó ti jẹrà mọ́lẹ̀. ìyẹn ni pé tí ọ̀dà ilẹ̀ ń ṣe nínú ìtọ́da ilẹ̀ ń gbé hàn síta òwe ni Jésù ń pa. من خارج جميلة وهي من داخل مملوءة أتصاب. عظام أموات وكل نجاسة. هكذا أنتم من خارج تظهرون للناس أبرارا ولكنكم من ẹ̀yin tẹ́ ń pera yín láàfáà tẹ́ ń pera yín ní pásítọ̀ póòpù yìí ẹ̀ ń sì ń ṣe bí èèyàn gidi ń ta ẹ wọṣọ máa ṣe bí màláíkà. Olúwa sọ pé Jésù ní ẹnìkan ní nínú ilé sọ wọn sì ní òòṣà mbẹ́mbẹ́ èpè mbẹ́mbẹ́ olúgbòhùn mbẹ́mbẹ́ kò sí tí wọ́n ń ṣe láì dá mbẹ́ Jésù ní kò ní dá fún yín. وجاء في إنجيل برنابا في نينو الفصل برنابا. 69. nínú Báránábà orí kèló tá a sí wọ 69 orí 69 lọ́wọ́ wò. أيها الفقهاء والكتبة والفريسيون. ẹ̀yẹ àáfàá ṣọ́ọ̀ṣì àgbààgbà tẹ́ ẹ mọ̀fin wọ̀lẹ̀kàtàbátù àtẹ̀yẹ akọrin ṣọ́ọ̀ṣì ẹ̀yin tẹ́ ń bẹ lórí kílẹ̀ tí ń pè tẹ́ ń pè lérí pé ọ́tà pẹpẹ وأنتم àti أيها kí tún ni والفريسيون. alfarisi àtẹ̀yìn tẹ́ ẹlẹ́ǹtọ́ ọmọ kéékèèké tẹ́ ń kó wọn káàkiri وأنتم أيها الكهنة. olùṣọ́àgùntàn وأنتم أيها الكهنة. àtẹ̀yìn káhánà òpìdán onífá tẹ́yìn náà tún darapọ̀ gbogbo ẹ̀ ní gbọ́jà kírísítẹ́nì láyé pẹ̀lú aláwo. قولوا لي. ìjà tẹ́ ẹ̀ máa gbọ́ níjà aláàfáà pẹ̀lú ẹlẹ́bọ ní jẹ́ ní ṣẹlẹ̀ tẹ́ pé ní ṣẹ̀ṣe ǹjẹ́ wọ́n fẹnu kan kírísítẹ́nì torí pé wọ́n jọ wà pọ̀ ni nàám. قولوا لي إنكم لراغبون في الخيل كالفوارس. ẹ sọ fún mi Jésù ní ẹ sọ fún mi ìṣẹ̀lẹ̀ yìí náà ń ran kan àti kórè oko èrè ogun bí àwọn tí ń jagun ẹ sì jagun ẹ sì fẹ́ kéré ogun. ولكنكم لا ترغبون في المسير إلى الحرب. ẹ fẹ́ lójú ogun ìyẹn ni pé ẹ ṣiṣẹ́ eré ẹ fẹ́ jẹ́ wòlíì ẹ wá ń pidán wọ́n ti wá ṣàṣepọ̀ àwọn church àwọn ọ̀gá church ti ṣàṣepọ̀ pẹ̀lú onífá àtolóògùn àtàláwo tá bá ṣe gbìmí tá bá nìkan bá ní tí ó dájú gbìí nísìn òun ni nǹkan ṣẹlẹ̀ nísìn báyìí olúgbòhùn ni àfọ̀ṣẹ ni nǹkan ó ṣe ọ èpè ni àṣàṣì ni èyí tí ó sì jẹ́ pé tí ó jogun tó wọn ti jọ plan pé ìwọ sọ pé kò dáa fún ọ ìwọ sọ pé kinní kan ìwọ sọ pé kinní kan sọ pé Jésù ni ṣe báyìí àdúrà tẹ́ ṣe fún ìjọba báyìí kinní kan lórí báyìí irọ́ ni gbogbo ẹ̀. ولكنكم لا ترغبون في مسير الحرب وإنكم لراغبون في الألبسة كالنساء. ẹ fẹ́ wọṣọ bí àwọn obìnrin. ولكنكم لا ترغبون في الغزل وتربية ẹ sì fẹ́ hun sọ ẹ fẹ́ wọṣọ ẹ fẹ́ hun sọ ẹ fẹ́ kọ́ ọmọ ọjọ́ mọ rí fún yín ẹ sì tọ́mọ. ẹ àwọn tí wọ́n ń sọ sí tí Jésù sọ fáwọn ìjọ rẹ̀ ẹ wá ohun tí ṣẹlẹ̀ sí mùsùlùmí. àáfàá tí ó dasáwí ẹlẹ́ni tí ọba aṣọ tó tó 1 million ló ṣe mọ̀lúdì tí ó ṣe látò kádìrì tí ó ṣe kinní kan fáwọn ọmọ tí ó jọ àwọ aṣọ tó ń pè ó ràn ti gbà fún ṣéwú ṣé ń bi aṣọ gbígbà fún wa. وإنكم لراغبون في أثمار الحقل. ẹ fẹ́ jẹ èso oko. ولكنكم لا ترغبون في حراسة. ẹ sì fẹ́ dáko. إنكم لراغبون. ṣẹ́gbọ́n bí ń tẹ́ ń pòwe òun ẹ fẹ́ jèrè ogun ẹ fẹ́ lo ogun ẹ fẹ́ jẹ èso igi ẹ fẹ́ gbingi ẹ fẹ́ jẹ èso oko ẹ fẹ́ jèrè ọmọ ẹ fẹ́ tọ́mọ. إنكم لراغبون في أسماك البحر. ẹ fẹ́ jẹja odò. ولكنكم لا ترغبون في صيدها. ẹ sì fẹ́ wọdò. إنكم لراغبون في المجد كالجمهوريين. ẹ fẹ́ gbayì ẹ fẹ́ gbọ́lá ẹ fẹ́ gbòkìkí ń ta. ولكنكم لا ترغبون في عبي الجمهورية. ẹ sì fẹ́ gbẹ́rù tí ń bẹ lórí àwọn ìjọ nísìn àfa àjọ kọ̀ọ̀kan lórí pé òun tajà lórí pé òun ta símẹ́ǹtì lórí pé òun bá ìjọba ṣiṣẹ́ wọ́n wá wádọ̀ ṣe
wọn kò ṣe wẹ bá bẹ lọ́hùn ẹ bá bẹ lọ́hùn ṣé ìwà ń gbẹrù lérí wọn èèyàn tó sunkún wá tó ní òtó tẹ̀tùn gbà tọwọ́ ẹ̀ ẹ kọ́kọ́ ṣàdúrà fún náà kọ́lọ̀ níláárí ẹ ṣe wàhálà fún ẹ bẹ lọ́hùn fún ẹ ṣe bí abáná màmá ti ṣe bí Jésù ti ṣe bí Mósè ti ṣe kọ́ wá dàgbà ó mórí kò mórí ẹjọ́ ẹlẹ́fọ́ lọ́hùn ẹgbẹ́ pa tún bẹ̀ wọ́n kí. innakum La. laraghibuna La ni àbí lá laraghibuna fil majdi kal jumhuriyyin ẹ fẹ́ gba yìí ẹ fẹ́ gba àpọ́nlé láàrin gbogbo jàmọ́. walakinnakum la targhabuna fi abwil jumhuriyyin. àmọ́ pírọ́blẹ̀mù wọn wàhálà wọn ẹ fẹ́ rù ú ẹgbọ́n tọ́lọ́ fi ròyìn ànábì laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma harisun alaykum bil mu'minina raufur rahim níjò lẹ́yìn ṣe yóò fún jọ níjò ni ustaz ṣe fún tìrìmẹ́sù ẹ̀ níjò ni ìmáàmù ṣe fún jàmọ́ níjò ni ṣéwù ṣe fún mùrídí àfi àṣàlátì bá nábì ìta kásùbà àtàyìn ìyá kíní kan àwọn tó mọ wà nù ìyá kíní àwọn amọ́sálásí lónìí torí pé mọ wà ní níjọ́ tí ọba ti wá tí ọba ti ṣe òní ṣàdúrà fún. innakum laraghibuna fil a'shari wal baqurati kal kuhana. Jésù ní ẹ fẹ̀mí sí ìdámẹ́wàá fílẹ̀ àṣàrì ìdámẹ́wàá lẹ́ ń retí kàlùkù wà náà bá àwọn bàbá aláwo ti ń retí àwọn ọmọ awo. walakinnakum la targhabuna fi khidmati llahi al-haqq. ẹ fẹ́ sin lọ́hùn lásán láì retí kankan láfi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan pé àwọn tí ń sin lọ́hùn bẹ̀ tí ò sí rágábà àti ráhábà àwọn tí ń bẹ lọ́hùn bẹ̀ wọ́n fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ni àwọn tí ó ń ṣe pẹ́ńpẹ́ fún tí ń pe Ọlọ́run bẹ̀ tẹ́ ẹ bá rí tẹ́ ẹ bá dé ṣọ́ọ̀ṣì ariwo ni tí ilé ó fi mọ́ ìlú ni wọ́n sin lọ́hùn wọ́n ń bẹ lọ́hùn wọ́n ń pe Ọlọ́run ni wòsàn 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 ìjà fẹ́ náà nù wọ́n wàá jó tilẹ̀ mọ́ kọrin tilẹ̀ mọ́ àmọ́ káyọ̀ náà fi là ká jòkó ká má béèrè nǹkan kan rárá o ọ̀tọ̀ ni sin lọ́hùn ọ̀tọ̀ ni pe Ọlọ́run ọ̀tọ̀ ni bẹ Ọlọ́run ìbẹ́ lọ́hùn ni ìrágàgà fọlọ́run pẹ̀lú payà pẹ̀lú bẹ̀rù ìpè Ọlọ́run ni pé fún mi ìsìn lọ́hùn ni pé ṣe tó ní kó o ṣe kásùbà káyìlá máa lọ rẹ ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ ṣe mí dáadáa. idhan tó bá jẹ́ bẹ́ẹ̀. ma yaf'alu Allahu bikum wa antum raghibuna huna fi kulli khairin biduni adna sharr. àkìlọ̀ ẹ máa ń tọ́lọ́wọ́n ó dánwò fún yín ẹ̀yẹ ọ̀fẹ́ káburú kankan ṣe yín nínú ayé yìí gbogbo ẹ̀ kọ́sà máa dá Jésù ní sọ bẹ́ẹ̀ fáwọn al-haqqu aqulu lakum. àwọn ẹni èṣù Jésù ní sọ bẹ́ẹ̀ fáwọn ẹni èṣù tí ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ dá ẹ̀ fáburú kan ṣe yín ní kankan bá ṣe yẹ máa kígbe ẹ pé ya kan ni àbá ẹ fi mọ Ọlọ́run mọ ẹ tiẹ̀ retí aburú kankan kí ló dé ó ń sòdodo fún yín o òdodo mo fẹ́ sọ fún yín. inna Allaha la yu'tikum makanan yakunu fihi kullu shay'in duna adna khairin. Ọlọ́run ó gbé yín sípò kan tẹ́ pé gbogbo tí ọmọ wa bí aburú ni kò tiẹ̀ ní sóore ń bẹ̀ mọ́ ibi tẹ́ bẹ́ẹ̀ ti ń bá a lọ yìí. famin nasihatina li ahli tasawwuf. èyí táwa náà wàá sọ fún àwọn onísúfì ara wa yòókù. udkhulu fil haqiqati bish-shari'a. ẹ wọnú àkíkà láti inú sẹ̀ríà ẹ má máa kígbe àkíkà kẹni sẹ̀ríà kínni ẹ wọbẹ̀ láti ẹ wọlé láti márífà ẹ débi sẹ̀ríà ẹ wá dọ̀bi tọ̀ríkà kẹ wá gúnlẹ̀ síbi àkíkà. wa tayaqqanu bil-zahiri ila al-batin. ẹ jẹ́ kí ìta ó yé yín kẹ́ ẹ tó lọ nú ilé ẹni títa òye tọ́lọ́ fẹ́ wọnú ilé yóò sì léwọ̀ bí ilé ọba sì yẹ tó bá jáde yóò ṣòde já lẹ́lòmíì fi jáde tí èéfi mọ̀nà lé mọ́. la taghtarru bil-lawa'ih wal-bawadiri. ẹ̀yin ní Súfì ẹ má jẹ́ àwọn nǹkan yànrànyànràn gbígbàdúrà ògìgì ẹ má jẹ́ ọ̀tàn yín jẹ àti sáré wá oore Ọlọ́run ọ̀sàdúrà lónìí ọgbà ọ̀sàdúrà wọn á ní ṣe ìwúde ṣé bí ànábì náà ti ṣe náà nù ọ̀rẹ́ ṣé báwọn ni àná ti ṣe ìṣòro là á kọ́kọ́ rí ká tó rí dẹ̀kun. fa innaha mabadi'ul umuri laysat ghaya. àwọn oore tẹ̀ ń rí ohun tó bẹ lọ́run tó gbà lónìí tó bẹ lọ́run tó tún ṣàdúrà fẹ́ nǹkan tó gbà ìbẹ̀rẹ̀ ni o kì í ṣòpin. faddilu al-khafa'a 'ala adh-dhuhur. ẹ gbé ara yín pamọ́ ẹ jẹ́ ìfarapamọ́ ẹjọ́ pàtàkì lọ́dọ̀ yín ju ìfira yín hàn lọ. min al-mashakil wal-hulul. òun ni problem àti solution rẹ̀. فضلوا الخفاء على الظهور فإن في الخفاء راحة. ìsinmi ń bẹ bí kéèyàn gbé rẹ̀ pamọ́ o. وفي الظهور فتنة.
فتنة ìgbéra وبلاء. rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lórí Facebook ń sì ẹnìkan tí ń kéwú lọ́wọ́ kàn bọ́ sí tó sì ra dátà tó sì bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ̀yin ará ayé ẹ máa gbọ́dọ̀ Ọlọ́run ó sì kú ó sì wọlé ọtí lọ ìfira ẹni hàn problem ìgbéra ẹ pamọ́ ìsinmi ni ألا ọgbọ́ فإن لله عبادا لا يعرف أحدا مكانهم ahadùn. لا يعرف أحد مكانهم àwọn ẹrú Ọlọ́run kan bẹ tẹ́nìkan ò lè dàbí tí wọ́n wà mọ́ wọ́n fara pamọ́ wọ́n jẹ́ ولا nìkan mọ́ يحصى عددهم ẹnìkan ò sì lè mọ yòǹkà wọn. وهم المفردون لا ينقص عددهم إلى يوم القيامة. àwọn ni aládàáṣe aládàárìn ìwé ìbáyẹrin ìwé pariwo a lè pè wọ́n ní mufarriduna a sì lè pè wọ́n ní mufriduna mufraduna gbogbo ẹ̀ sáà túmọ̀ pé wọ́n máa dá nǹkan sí ni. يرأسهم النبي. tó bá rí pé ẹ fẹ́ fura sáà wọ́n sì dàrú wọn lójú kẹmú bàbá ṣẹ wọn jẹ́ wọn ní wíláwà ní wọn ní àlìkínbà wọn ní wàbáyà wọn kàn máa lọ ó sì mọ kéwú ṣìṣì lọ débi tẹ́wàá fàdúrà lọ́wọ́ pé ṣàdúrà fún wa. يرأسهم النبي خضر عليه السلام. ànábì yìí dúró lọ́gá wọn ó lè mọ̀ tó wà ń bẹ láàrin wa báyìí èmi yọjú sí yín ó sì pẹ́ láyé ọlọ́run ní kọ́ ọmọ kọ́ ẹ̀mí rẹ̀ ogun ò ní kú ọ̀rọ̀bọ̀rọ̀ tí sètáni bá fẹ́ bàjẹ́ ìwọ máa tún ṣe. ولا يريدون أن يعرفوا أبدا. àwọn náà sì fẹ́ kán mọ̀ wọn àfáà mélòó ni ọ̀fẹ́ kán mọ̀ wọn sí kálukú tún sọ tó kálukú tún lọ sàwúrè náà tó ń lè ṣèpèsè. ألا ọ̀dà wa kàkà ń jọ kan pé ẹni tí ń wá fìtì ìnà tí ò rí ẹni tí ń wá wàhálà tí ò rí kọlọ́bọ́ àmù ibà tó jẹ́ bí idán kọlọ́wọ́ àmù ibà tó jẹ́ bí iná yóò ṣe wàhálà yóò sì sú yóò ṣe wàhálà yóò sì sú. yóò ṣe wàhálà yóò sì sú yóò ṣe wàhálà yóò sì sú. yóò ṣe wàhálà yóò sì sú. a ti jí nísìnyí láti aago 2 sí 3 tí ń gbọ́ dìrásà rẹ̀ àwọn ò tí ì ní mú ibà kankan sí o ẹnu kínkínní tá a ní látàgò 3 àwọn tí sùn dì sí bẹ́ẹ̀ nìkan bá lọ ẹnìkan dé bẹ́ẹ̀ nìkan bá lọ ẹnu kínkínní nu o àti ìní púpọ̀ o bó o kéwú tó mọ̀ ó sì wàhálà bó o lówó tó já sòwò tó já lówó ó sì wàhálà bó o kàwé tó bá mọ̀ ó sì wàhálà ká tó wá pọ̀ wá bọ̀ tà pé ẹ dìbò fún mi ẹ dìbò fún mi o ò tún gbélé mọ́ ọmọ rẹ ò tún fojú kan ọmọ níta sí ìyàwó rẹ bá ti wọlé ọwọ́ wàhálà nù ẹni tí ń wá wàhálà tí ò rí ẹni tí ń wá fìtì ìnà tí ò rí ọsà ti wá mú ibà tó jẹ́ bí idán yóò ṣe wàhálà yóò sì sú yóò ṣe fìtì ìnà yóò ṣe wàhálà yóò sì sú. yóò ṣe fìtì ìnà náà ni Jésù fi sọ pé ẹ pa ìfara yín pamọ́ àwọn afọ́ ní Súfí náà wọ́n ní fi shiddatil khafa'i zuhuru bí tó bá fira rẹ̀ pamọ́ àwọn ayé wà pé lágbájá àrí ládùúgbò ń bó lọ́wà wọ́n àwọ̀ kan wọ́n bá fi rẹ̀ pamọ́ wọ́n wọ̀ kan tó bá wá ń pè mí rèé wọn ó lọ jókòó wàhálà rẹ̀ pọ̀ ẹni tí bá ń pààrà yóò pòórá ẹni tí ṣe kí ni yóò dákú fara báyìí wọ́n nìkan ní pé wọ́n ti lọ jókòó màsúrgì bán tẹ̀síláàdì ànábì lọ sọ yìí o bá fara rẹ̀ hàn díẹ̀ ó tún pamọ́ díẹ̀ fara rẹ̀ hàn díẹ̀ ó tún pamọ́ díẹ̀ ọba àlekè ọlá sófì rẹ̀ hàn wá títà mọ bí ọ wà. nínú àwọn àṣìdá tó ń ṣe fáwọn onísúfí ìtẹríba àtẹríba mọ́ o kálukú lọ fẹ́ kódà ọmọ kí ń bú àfa rẹ̀ mùrídìí ń ṣépèlé ṣéwù kò sí tẹríba mọ́. وكذلك أخبأ الله ثلاثا في ثلاث. ọ̀rọ̀ tá a lẹ́bi sọ ni pé òun fi nǹkan pa mẹ́ta sínú mẹ́ta. رضاه في طاعته. ìyọ́nú ọlọ́run fi pamọ́ síbi títẹ̀lé tiẹ̀. ولا تحقرن من الطاعة شيئا. gbogbo ń tábà ní kọ́lọ́ọ̀ ní ẹ̀ṣẹ̀ tá a nábì ní ẹ̀ṣẹ̀ má fi ṣeré o. غضبه في معصيته. ọlọ́run fi bínú pamọ́ síbi ẹ̀ṣẹ̀. ولا تحقرن من المعصية شيئا. gbogbo ẹ̀ṣẹ̀ tí ẹ máa fi ṣe
ṣe ẹ má ṣe lọ́hùn kẹ́ má rí bínú Ọlọ́run. أولياءه في خلقه àwọn wòlíì Ọlọ́run fi wọn pamọ́ sínú ẹ̀dá. ولا تحقرن من الخلق ẹ má أحدا. fojú kọmọnáìsì ẹ̀dá kan. ẹ wò kéwú ẹ̀yin mo ni wọ́n ti bọ̀ ẹ̀yin náà ni ẹ mọ̀ bóyá wòlíì Ọlọ́run tọ́lọ́run kẹ̀kẹ́. ẹ bá tẹ́wọ́ sí ọmọ bára bọ́ bá ní bó bá sì ní lọ jẹjẹ rẹ̀. ẹ wá ìwọ kéwú ni àwa táwa kéwú ni àwa la mọ̀ ọ́n àti bọ́tán rẹ̀ dà. tó o ti jẹ́nu wọ́n á sì pọ̀ díẹ̀ nú ẹnu. Mashallah ọ wà nù Zawiyatun Nur.